adé ogun ó lè máa ṣe mo ní ipá ẹ̀yìn ó sì lè máa. ọba tó bí àrò wọ́n bá rẹ̀ bí Osun. ọba Adékúnlé adé ogun náà ni mo ń kó bẹ̀rẹ̀ fún. ẹ̀bù ìlú Ìbà náà ni mo ké sí o. mo pẹ́ mi súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ jẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà. àrùbá fíṣọ́ lọ bá ń pa. ẹ̀bù ìlú Ìbà dákun má pa mí ṣe ni ọgbà mi là. Giving us grace to witness today, and we pray that God will continue to see financial mercy to protect us and guide us and replenish the pocket of those that have been supporting this festival, and as they even continue to even do more, than supporting the festival by extending their hands of generosity to our community people. We have gari package, we have rice is here, we have rice, we have this is a spaghetti special. We pray that God in His infinite mercy will continue to bless him and foundation. Iyaniwura ò ní parun. Àsìkò tí kábíyèsí máa tù wá lọ́kọ̀ tù wá lára. Ẹ jẹ́ apàtẹ́wọ́ fún kábíyèsí. Kárí kése, àbúrò rẹ̀, ọmọ ọmọbìnrin ọmọlọ́lá ló ní òun máa kí iyọ̀. Ó ní kí ọ̀pọ̀ kó àṣekù ọdún. Ó lójú rẹ̀ ó tún máa rọ́dún sí lágbára Ọlọ́run ọba o. Àṣeyí ṣàmọ́dún nínú ọlá, nínú owó ni àtàkù tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ tí ń ṣe rẹpẹtẹ o. Olówó orí ọkọ̀ abídé mi náà ni mo ń ké sí. Bàbá Dámilọ́lá, bàbá Adétòkunbọ̀, bàbá ìbejì lẹ́ẹ̀mejì o. I so pray for the whole community. Thank you. Bẹ́ẹ̀tù ibi gìjàgìjà. Ọjọ́ náà ni mo ń ké sí. Mo pẹ́ mi forí balẹ̀ forí adé o. Òlẹ́ burú tìlú Ìbà. Ọmọ akẹ́rẹ́ tí ń wọgbọ́ ìwìn lọ. Ẹ̀yin lọ́mọ Olú-Òkìtì. Ọmọ Àrófìwẹ̀. Ọmọ Olújọ Mákindé kọ kí àwọn bàbá tó bí yín lọ́mọ gọ́gọ́. Ẹ̀yin lọ́mọ Olókè Ayẹ̀. Ọmọ alápátá lọ́tún lọ́sì. Ọmọ akíkanjú lójú ogun. Ẹ̀yin lọ́mọ arógun Màsà. Ọmọ arógun máa fi ti ìbọ̀ṣọ́ náà kọ kí àwọn bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́. Adékúnlé máa gbọ́. Ọmọ agbórí ọká sọ̀hún bọ́ ní ìníṣẹ́ àlejò lápá lára ń tọ́ká. ìjí mọ́jí mo gbé kan lórí ọwọ́. Dáadáa kí ló ní sẹ́lẹ̀ ìwádìí ẹ̀kọ́ sáyé ìdá ọba Adékúnlé ní akíyí pé ẹ̀mọ̀ káàbọ̀. Wọ́n lé ẹ̀mọ̀ kú ìtọ́nà. Ẹlẹ́dùnmarè òní padà lẹ́yìn ìgbà yín sínú iye Ẹlẹ́dùnmarè òní ìjọ tán. Bàbá wa Adékúnlé ọmọ ọdọ́gbọ́jẹ́lẹ̀ bí ìwé sí. Àwọn ògbókògbọ́lá nítorí àwọn ọmọ ẹgbẹ́ èyí ni tó gbóyè lọ́wọ́ bàbá ẹ̀.
us grace to witness today, and we pray that God will continue to see financial mercy, will protect us and guide us, and replenish the pocket of those that have been supporting this festival, and as they even continue to even do more, than supporting the festival by extending their hands of generosity, to our community, people. So we are here today to share with our mother here, as we've been doing year in, year out in various forms. But this year is particularly special because we have the Lovest Reassuring Hands Foundation under the leadership of Dr. Olatunji Awodiran that donated this palliative to our people, as we can see. And inside it, wow, it's a period. This is a wonderful. We have curry here, package. We have rice. Rice is here. We have rice. We have this is a spaghetti. Wow, and we have a semovita. It's a complete package, and really great. And for our mothers specifically, because they Lovest Reassuring Hand, really appreciate them and understand the challenges that they are facing. But I want to say that not forget the fathers also. But we really indeed appreciate this gesture, and we pray that God in His infinite mercy will continue to bless him and the foundation that he's using to bless humanity. Thank you very much, and we're looking forward to welcoming you again to Viva next year, where this is for 100 women, and we pray that the next year God will nǹkan kò tó nǹkan náà mọ́ àfi ọkàn wa hàn. Ọdún ìdẹ́tù wa tẹ̀ ṣe ó ṣe kókó, ó ṣe pàtàkì púpọ̀ torí àwọn ọ̀rẹ́ wa náà nípẹ́ ẹ mọ̀ mọ̀ dá ṣe wọ́n ti ta ṣe àwọn náà kó kókó nǹkan wá fún wa pé káwọn ìyá wa kan fi rí nǹkan ṣe ọdún ẹlẹ́ tó bá ti tó bá fún yàn àbí òtítọ́ bí ìtàn bá wà nù rẹ̀ and most of the time púpọ̀ ní gbogbo ìgbà nǹkan máa ń bẹ́ẹ̀ nù ẹ̀ ilé ìkó ní kékeré ìkóni olóbùn olóró ni àmọ́bìnú kó kéré kí ló kéré ìjọba tó gbogbo ẹ̀pọ̀ báwọn eléyìí ní ìsìn bẹ́ẹ̀ lọ́jọ́ ọdún àmì ó tó nǹkan ṣe àjẹ ráìsì láàárọ̀ àbí bó bá dọ̀sán wàá fi sẹ̀mó ìlú tó bá nǹkan kan jẹ́ kódà yóò dúró lóbi tó mẹ́ta. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n pẹ́ wà lọ́dọ̀ Ọlọ́run. ìran tó ṣe àkóso rẹ̀ àwọn ni wọ́n kó oúnjẹ yìí wá fún àwọn ìyá wa. wọ́n ní àwọn ọ̀nà tí àwọn náà rí nìyẹn pé àwọn lè fi ran ìjọba ní ọwọ́. wọ́n dẹ̀ tún fi yẹn bá gbogbo àwọn èèyàn wa sọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi wípé ẹ má jẹ́ kí gbogbo wa máa dúró pé ìjọba ni kó ṣe gbogbo nǹkan ṣe gbọ́ ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe irú ọ̀mọ̀wé Ọlátúnjí Awódìran tí wọ́n dá àjọ lẹ̀ wọ́n ṣe káàkiri ni wọ́n dẹ̀ ti wá ṣèlérí wọ́n ní kí n jíṣẹ́ fún yín ẹ̀yin bàbá ẹ̀yin ìyá pé ẹ̀mí yóò jù báyìí lọ. pẹ́ táwọn tó gbọ́ ni tó tí gbogbo wa bá ń ṣe báyìí ni ilé ayé á rí ojú tó wá rọ̀ wá ẹ jẹ́ ká fi ti ọ̀dọ̀ ọ̀mọ̀wé Ọlátúnjí Awódìran àti àjọ Lovest Reassuring Hands Foundation ká fi kọ́ ọgbọ́n ká fi ṣe àwòkọ́ ọṣẹ ọlọ́ àtúmọ̀ ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ ọ̀gbọ̀n wa lọ́wọ́ iléeṣẹ́ wọn ní àjẹtọ́ gbé kalẹ̀ òní bàjẹ́ iléeṣẹ́ tó fi ń gbówó wọ́n ń ṣiṣẹ́ owó tó ń rí ni wọ́n fi ń rántí àwọn èèyàn.
ìgbà tí bàbá ti bẹ̀rẹ̀ ọdún ṣíṣe ló ti dùn mọ́ wa nínú ohun tẹ́ wa lọ́rùn lílọ bíbọ̀ ẹ̀ kò ní bí ayé rẹ̀ kò ní sọmọ ẹ̀ ẹni tó sì gbé kínní ìránṣẹ́ sí wa ọ̀rẹ́ a máa lọ wájú kò ní mọ sàré ọmọ ẹ̀ tọdún tó ń bọ̀ àti gbé eléyìí lọ ẹni tó retí wa sẹ́lẹ̀ yìí báyìí ìgbà tó bá yá là dédé wà nílé tá a wá gbé mọ́tò gbé Iyaniwura yóò ní parun Iyaniwura ò ní parun àsìkò tí kábíyèsí máa tù wá ọkọ̀ ti tù wá lára ẹ jẹ́ agbátẹ̀wọ́ fún kábíyèsí. Gbogbo ọ̀jọ̀gbọ́n, gbogbo ọ̀mọ̀wé tí wọ́n wà níkàlẹ̀, gbogbo akẹ́kọ̀ọ́, gbogbo pèdèpèdè tí wọ́n wà níkàlẹ̀ lọ́jọ́ èní. Mo kí yín káàbọ̀ sí ìlú tí Ọlọ́run ọba gún wá sí. Ìlú Ibà. Bí ò bá yé yín, Ibà lọ́lọ́run ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibà làwọn alálẹ̀ náà wá fìkàlẹ̀ sí. Nítorí bá a ṣe láwọn ọba kan tí wọ́n ní ìṣe wa ò wá wọn àṣà wa ò wá wọn bẹ́ẹ̀ lára wọn kan tí wọ́n wò wípé ìdálù níṣèlú àṣà wa ò gbúdọ̀ parun èdè wa ò gbúdọ̀ parun pàápàá jùlọ lásìkò táwọn ọmọ wa ò tiẹ̀ fẹ́ gbédè wa tàbí kí wọ́n sọ èdè wa mọ́. Mo rántí inú eré kan tá a ṣe lọ́jọ́ ńlọ́hùn bàbá wa ń dé ní kí ló dé ṣe àwọn ọmọ yìí wọn ò tiẹ̀ gbọ́ Yorùbá ni ó ní wọ́n gbọ́ kí wọ́n sọ ó ní this is kìnìún this is ológbò ṣe rí i pé wàhálà dé wàhálà ò ní wọ ìlú wa o lára ìdí tí wàhálà ò sí ní wọ̀lú ni wípé ká má gbàgbé àṣà àwọn baba ńlá baba wa àbí ńgbà tó bá ń jọba ṣáà gbọ́ rí wípé wọ́n kí ọba mọ́lẹ̀ wọ́n jí ọba gbé ǹjẹ́ la gbọ́ rí tọ́ba bá tó ọba kí wọ́n yìnbọn fọ́ba kọ́ba ó sì ti bẹ̀ lọ. àwọn ò ní yẹ̀yẹ́ àwọn orí adé a ò ní yẹ̀yẹ́ àwọn a ò tiẹ̀ ní yẹ̀yẹ́ nìkọ̀ọ̀kan ẹ ṣé mo kí yín káàbọ̀ lórúkọ kábíyèsí ọba pòfẹ́sọ̀ wọ́n ní táwọn èèyàn bá ti gòkè tí wọn ò fẹ́ sọ̀ mọ́ là ń pè wọ́n ní pòfẹ́sọ̀ ní wálẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ Adékúnlé Okuoyè Adéògún Oyèdèjì kejì ẹ bá mi ṣe kábíyèsí o ẹ dákun béèyàn bá mọ iye owó yóò pariwo kábíyèsí jù bá ń lọ. Láti bí ọdún 5 tí bàbá yóò sì ló rẹ òun tá àti ẹ̀ tí ì rí i péjọba gbé owó ńlá kan tabua sílẹ̀ tá a sì ń forí ṣé tá a ń fọ àyàrọ wípé bó bá dijọ́ kan náà gbogbo eléyìí tá a pè ní Heritage United Nations ibẹ̀ kan náà ni wọ́n ti bẹ̀rẹ̀ yóò débẹ̀ lọ́jọ́ kan. Ọkùnrin tí ń sun rárá àfọkùnrin akọ́ṣe ní í ṣe a ò rọ́jọ́ mú solókùn nítorí pé ó ti lọ́jà díẹ̀ kì í ṣàsìkò tá a la fẹ́ bẹ̀rẹ̀ wọn ò ní dá yín lágara. Ẹ jẹ́ ká kọ́kọ́ kọ orílẹ̀-èdè wa national anthem the first stanza please. ṣe nílẹ̀. ńlẹ̀ wá iṣẹ́ ibi wá kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ọmọ òmìnira níjẹ́ ká máa gbéga tẹ̀síwájú
ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ ṣé púpọ̀. Ìbà anthem. Ìbà anthem. Ìjẹ̀ṣà. ẹ̀jígìrì kẹgbẹ́ ìbàgà ayẹ̀ bísí síbá ọ̀dàn àwa lọ́mọ ajígẹjọ ayẹ̀ bísí síbá ọ̀dàn àwa lọ́mọ ajígẹjọ ìbà ẹ̀bùrù ọmọ òròfó ọmọ nísùlẹ̀bẹ̀lẹ̀ ẹ̀rùn àfikẹ̀tẹ̀ ṣe wùrà ní jàǹbá ayígarawo epo sábẹ́ olo ọmọ kéré wọgbó òwìn ọmọ ìbà ẹ̀jígìrì kẹgbẹ́ ìbàgà ayọ̀ ẹ̀bísí síbá ọ̀dàn àwa lọ́mọ ajígẹjọ ìbà ẹ̀bùrù ọmọ òròfó àdúróbọ̀ àbẹ̀rẹ̀bọ̀ òkè mọ́kànlélógún náà ní ń bẹ níbàmójì ọmọ ìbà ẹ̀jígìrì kẹgbẹ́ ìbàgà ayọ̀ ẹ̀bísí síbá ọ̀dàn àwa lọ́mọ ajígẹjọ. CMS Ìbà láti wá fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ lẹ́yìn yẹn àgbàdúrà nílànà ti mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àgbàdúrà nílànà tàwọn baba ńlá baba wa àkùdé. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run Olódùmarè ṣe la fi gbogbo ọpẹ́ fún ọ fún àánú ńlá tí a rí gbà nílùú Ìbà. A dúpẹ́ lórí kábíyèsí, a dúpẹ́ lórí àwọn olóyè, pàápàá lórí ẹ̀bùrú ti ìlú Ìbà. A dúpẹ́ fún ìgbékalẹ̀ ètò yìí láti bí ọdún 5 yìí sẹ́yìn wá. A dúpẹ́ pé ẹ tún jẹ́ kí tọdún yìí ó ṣeé ṣe. A dúpẹ́ gbogbo àwọn àlejò wa, àwọn lọ́balọ́ba àtàwọn tó ti ọ̀nà jíjìn àti tòsí. A dúpẹ́ pé ẹmú kan dé sí ìlú Ìbà láyọ̀ àti lálàáfíà. Ayọ̀ ológo pé a dá ọjọ́ òní, ẹ jẹ́ kí ọjọ́ òní ó bá wa láyé, ó bá wa láàyè. A fi ògo fún ọ lórúkọ Jésù olùẹ̀gbọ́n ọpẹ́ wa. Ǹjẹ́ bí a ti ń bẹ̀rẹ̀ ètò yìí, ẹ̀yin ni Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin. A fẹ́ kẹ́ ẹ gba gbogbo ògo ètò yìí, kẹ́ ẹ ṣe ara yín lógo lórúkọ Jésù olùẹ̀wà ṣe é bẹ́ẹ̀. Nípasẹ̀ èso tí kábíyèsí gbé kalẹ̀ yìí, a fẹ́ kó mú ìtẹ̀síwájú olóore bá ìlú Ìbà, èyí tí gbogbo ojú á rí, tí etí á gbọ́, tí ògo á sì jẹ́ tìwọ Ọlọ́run wa lórúkọ Jésù olùẹ̀wà ṣe é bẹ́ẹ̀. Nígbà tó bá parí gbogbo ètò lónìí, tí olúkúlùkù yóò tún máa padà lọ lé ibi tí wọ́n ti wá, àbọ̀ nínú agbára ẹ̀mí mímọ́ rẹ olùwàjà délé láyọ̀ àti lálàáfíà, kí ògo lè jẹ́ tìwọ Ọlọ́run, kí ìlú Ìbà kó lè máa tẹ̀síwájú nínú ògo, nínú ọlá, nínú ìyìn. Èyí ni àwa ń bẹ̀bẹ̀ ní orúkọ ọmọ rẹ náà, Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa, bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n bá wa lọ́wọ́ bìlísì. Torí ìjọba ní tirẹ̀, ògo ní tirẹ̀, agbára ní tirẹ̀, láé àti láéláé. Àmín. Ládùúrà ní ìlànà ti mùsùlùmí. Aláàjì àròjọmú solókùn níbi tẹ́. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. A dúpẹ́ fún Ọlọ́run, a máa dúpẹ́ fọ́lọ́run, mi gbóhùn ọpẹ́ wa. Alhamdulillah.
a dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí yóò tún ní kí ọjọ́ ìní ó bá wa láyé kó bá wa láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ládìjọ́ ṣe tọdún tó kọjá lọ wọn ò sí mọ́. Ẹ̀ṣẹ̀ kọ́ ló pa wọ́n, mímọ̀ ṣe wọn kọ́ ló pa wọ́n, àìmọ̀ ṣe wọn kọ́ ló pa wọ́n. Àwa náà ta ṣẹ́kù láyé kì í ṣe pé a dáa jù wọ́n lọ. Oore ọ̀fẹ́ Ọlọ́run la rí gbà. Olúwa túbọ̀ máa lọ́ra ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. A kí bàbá wa kábíyèsí ẹ̀bùrú ti ìlú Ìbà. Ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́, ká dé ó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ́ dókìrín mọ́ bàbá lọ́wọ́. Igba ọdún kan ní kọ́lọ́run bá a ṣe fún bàbá. Àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run jùmọ̀ bá bàbá wa. Ọlọ́run bá sọ nínú ọ̀rọ̀ pé atiullah wa atiu rasul wa ulul amri minkum. Ẹ tẹ̀lé tèmi Ọlọ́run, ẹ gbà mí gbọ́, ẹ tẹ̀lé tàwọn òjíṣẹ́ tí mo rán sí yín. Bákan náà ẹ tẹ̀lé tàwọn aláṣẹ ìlú yín. Bàbá wa ẹ̀bùrú bá ní aláṣẹ ìlú wa, ó bolè wá tọ̀nì tó ṣe pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká nífẹ̀ẹ́ ìlú ẹni nínú gbàgbọ́ ló wà. Ẹni bá nífẹ̀ẹ́ ẹ̀bùrú ó nífẹ̀ẹ́ bà. Ìwọ tó bá lọ nífẹ̀ẹ́ bà ó nífẹ̀ẹ́ ẹ̀bùrú ó tí ì nífẹ̀ẹ́ bà náà nìyẹn. Bàbá wa Ọlọ́run jẹ́ ká rí i pẹ́. Èyí tẹ́ ń ṣe yìí ọba tó ti sáyìn rẹ̀ kó gba ṣíṣe yóò mọ̀ gba ṣíṣe láéláé. Ọlọ́run ní padà lẹ́yìn yín. A kí gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí tí ẹ wá. Ọlọ́run á jẹ́ kí àjọ ní àjọṣepẹ́. Irú báyìí tẹ́nì kọ̀ọ̀kan yín dìmú ládùúgbò yín, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Àánú Ọlọ́run yọ́nú Ọlọ́run kò ní fi wálẹ̀. Ìlú Ìbà yóò máa gbòòrò sí o. Ìlú Ìbà yóò máa gbòòrò sí o. Ìlú Ìbà yóò máa gbòòrò sí o. La hawla wala quwwata. Bismillahir rahmanir rahim. Rabbana ablana min aswajina wa dhurriyyatina qurrata ayunin waj'alna lil muttaqina imama. Rabbana afrij alaina sabra wa thabbit aqdamana fansurna ala alqawmil kafirin. La hawla wala quwwata. Subhana rabbika. Ẹ ṣeun. Ó yá. Eriwo yá. Eriwo yá. Gbó àyàtọ̀ ọmọ arúmọlẹ̀ pé gbogbo ayé pé báyìí lọ́kùnrin lóbìnrin lọ́mọ̀ọ́ké lágbàlagbà lọ́ba níjòyè. A kí gbogbo yín pátápátá ẹ kú ọdún o. Àdúrà ọdún tá a wá ṣe lágbára Ọlọ́run tó tẹ ìlú Ìbà, tó tẹ Ìbàdàn, tó tẹ Ògbómọ̀ṣọ́, tó tẹ Ìlọrin. Ẹni tó wà lórí ìrìn àdúrà ó bá, ẹni tó wà nínú ọkọ̀ àdúrà ó bá, ẹni tí ń jẹ lọ́wọ́, ẹni tó sùn lẹ̀, ẹni tí ń gbọ̀ṣẹ̀, ẹni tó wẹ̀ nílé ìwẹ̀, àdúrà tá a ń ṣe lónìí yóò bá o. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ládéládé tẹ wá lọ́dún ní ìtẹ̀fílẹ̀ nílé ní ti rere ẹ̀ bá ní rere ni. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìjòyè gbogbo tẹ̀fílẹ̀ ní rere ẹ̀ bá rere nínú ilé o. Gbogbo ọlọkùnrin tó wá, olóbìnrin tó wá, ọmọ èké àgbàlagbà, ohun rere yóò máa ṣojú ẹ̀mí kálukú wa o. Àdúrà tí a fẹ́ ṣe báyìí ni pé etí wa apá ọ̀tún bọ́ bá fi tí mo máa ń ṣe fi etí rẹ gbọ́ tapá ọ̀tún pé nínú ọdún yìí pé apá ọ̀tún mi etí mi ọ̀tún rere ni ó fi gbọ́ o. Etí mi òsì nínú ọdún yìí rere ni ó fi gbọ́ o. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá bí lọ́dún ní etí yín rere lẹ́ẹ̀ fi gbọ́ nínú ọdún tá a bọ̀ sí àti nínú ọdún yìí. Gbogbo ẹni tí ò wá náà tó bá wà nínú ilé etí rẹ òsì rere ni ó fi gbọ́, etí rẹ ọ̀tún rere ni ó fi gbọ́ o. Rere ni gbogbo owó máa fetí wa gbọ́ o. A ní fi gbá burú o. Àdúrà wo gbà o. Ọ̀rúnmìlà ní tá a bá jí ká sọ pé, èmi náà ní tá a bá jí ká sọ pé. A ní kí ọmọ eku wá sọ pé ọmọ eku nítorí kíni. Ọ̀rúnmìlà nítorí jíjẹ ọ̀fẹ́, torí mímu ọ̀fẹ́, torí àlàáfíà ọ̀fẹ́ tó lódùmarè fọ́mọ eku ni. Ọmọ eku ló lọ́pẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni àwọn adẹ́nà ń pẹ́ ní ẹ ṣe ń pọ̀ ọmọ eku tí ẹ mọ́ ọmọ eku jiyàn. Ọ̀rúnmìlà ní tá a bá ti jí ká máa sọ pé, èmi náà ní tá a bá jí ká máa sọ pé. Ẹni kọ́ ọmọ ẹja wá sọ pé ọmọ ẹja nítorí kíni. Ẹni torí jíjẹ ọ̀fẹ́, torí mímu ọ̀fẹ́, torí àlàáfíà ọ̀fẹ́ tó lódùmarè fọ́mọ ẹja ni. Ọmọ ẹja náà ló lọ́pẹ́ ṣe. Ẹlẹ́yin afẹ́ ẹ̀yin adẹ̀gẹ̀rẹ̀ ẹ̀yin àfiwọ̀ ẹni ẹ̀ máa pọ̀ ọmọ ẹja ẹ̀ máa mọ ọmọ ẹja jiyàn. Ọ̀rúnmìlà ní tá a bá jí ká sọ pé, èmi náà ní tá a bá jí ká sọ pé. Ẹni kọ́ ọmọ ẹranko wá sọ pé ọmọ ẹranko nítorí kíni. Ẹni torí jíjẹ ọ̀fẹ́, torí mímu ọ̀fẹ́, torí àlàáfíà ọ̀fẹ́ tó lódùmarè fún ọmọ ẹranko ni. Ọmọ ẹranko náà ló lọ́pẹ́ ṣe.
ẹ láwọn adọ̀pẹ̀tì àwọn adẹ́tàkúté àwọn ayìnbọn á ní kí o máa pọ́ mẹ́ranko kí o máa mọ́ mẹ́ranko jiyàn. Ọ̀rúnmìlà ní tá a bá jí ká sọ pé èmi náà ní tá a bá jí ká sọ pé ẹni kọ́ ọmọ èèyàn gan pàápàá kó wá sọ pé ọmọ èèyàn nítorí kíni á nítorí jíjẹ ọ̀fẹ́ torí mímu ọ̀fẹ́ torí àlàáfíà ọ̀fẹ́ tó lódùmarè fẹ́ nìkọ̀ọ̀kan ni ọmọ èèyàn ló lóun dúpẹ́ tòun nítorí náà kọ́ ni lórí ìjókòó tó wà lórí ìnáró tó wà lórí rírìn lọ́tọ̀ rìn lọ bọ́ ọ bá sùn lẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó o bá nàró kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń bá ń rorí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń bá ń jẹun lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní babaláwo ní pìṣẹ̀lẹ̀ àárọ̀ ní wọ́n ní mo wá àdúpẹ́ tèmi tá a bá ṣe ní lóore ọpẹ́ làádú mo wá àdúpẹ́ tèmi nítorí náà kọ́ ni pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fọjọ́ òní hà kó lọ́run ọba ògo tó fọjọ́ òní hà kó tún fi ọjọ́ ọ̀la hàn wá o ní ẹ̀mí báyìí bá a ti péjú a tún péjú jù báyìí lọ lẹ́ẹ̀mí ẹni tí ò lè wá lágbára Ọlọ́run yóò wá lẹ́ẹ̀mí ẹni ó wá lọ́dún nínú yóò wá lẹ́ẹ̀mí o ohun rere ni ó máa ṣojú ẹ̀mí wa o àdúrà wo gbà o ọba wo pẹ́ lóyè yóò pẹ́ bí mo pẹ́ ti pẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà lóyè náà pẹ́ bí mo pẹ́ ti pẹ́ o àwíṣẹ àfọ̀ṣẹ tọ́lọ́run fi ṣẹ́nu ọba gbogbo tẹ́ máa ń wí yóò máa ṣẹ ni o èyí tọ́lọ́run fi ṣẹ́nu òlú gbogbo tẹ́ máa ń ti ń sọ yóò máa ṣẹ ni o kóṣẹ ní ti kíni ní ti lákọ̀ṣẹ èyí tá a wí lónìí ọṣẹ́ òjò ṣẹ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ òjò kó kẹ́yìn la gbọ̀ngbọ̀ngbọ̀n àwíyárí ìwí tiẹ̀ kó má ṣẹ lágbára Ọlọ́run oṣù oníjẹ́rìí ẹnìkan ọ̀kan oṣù lójú ọ̀nà o ṣé àbálẹ̀ ìṣí. Barrister ní jẹ́ ọ̀kan lọ́rùn ó ní tó bá dọjọ́ ìbínú tọkọ bá ń bínú sí ìyàwó ìyá mi òde sífàwò mo tọmọ rí sífàwò a sì máa mú orin bí ọkọ alólówó orí mi Àlàmú ọkọ. ọjọ́ ìní jẹ́ àyájọ́ ọdún karùn-ún láti péjọ báyìí láti ṣe lára àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ọba láti ṣe àwọn nǹkan tí ó lè gbé ilẹ̀ Yorùbá ní arugẹ láti ṣe nǹkan tó jẹ́ pé a bá lọ́wọ́ àwọn bàbá wa tí àwa náà dẹ̀ gbàdúrà pé a fílẹ̀ fún àwọn ọmọ wa àmọ́ ní ọpẹ́ fún Ọlọ́run gbàdúrà wípé gbogbo àwọn tá a péjú ṣọdún yìí á péjú ṣe ẹ̀mí kí tó máa sọ̀rọ̀ kọ́kọ́ gbá wa láàyè ni wọ́n máa dìde dúró bí ìṣẹ́jú kan torí pé ní ọdún tó lọ àwọn àti ọ̀kan nínú àwọn olóyè wa ló jẹ́ aṣíwájú àwọn tó fi wá jẹ ọba tí wọ́n dẹ̀ fi gbogbo ayé wọn sí ìlú Ìbà àwọn ni a jọ ṣe wọ́n lè ní wọn sí mọ́ ní àárín wa ẹ bá mi tọrọ fún wọn wọ́n gbègbè sí ayé tó jẹ́ kó ti súre fún wọn ti ṣàdúrà fún wọn wọn á tún bá ran Ọlọ́run létí pé kí Ọlọ́run kó gbé wọn sí afẹ́fẹ́ ire iwájú tó dojú kọ ìnà kó má bàjẹ́ ẹ̀yìn náà fi sílẹ̀ kó máa dára sí ẹjọ́ ká kéde fún ìṣẹ́lú. Kí Ọlọ́run Elédùmarè nínú àánú rẹ̀ ní títóbi rẹ̀ bá wa tẹ́ ẹsẹ̀ àgbébẹ̀ Oyèládé sí afẹ́fẹ́ rẹ̀ ẹ ṣé àdúpẹ́. Lẹ́yìn tí a kí Ọlọ́run a kí gómìnà wa Sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè kí Ọlọ́run kó túnbọ̀ máa fún wọn ní ìmọ̀ àti òye láti darí wa kí ìlú Ọ̀ṣun kó má bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kó má gbèrú sí i. A kí gbogbo àwọn aṣojú wa ní gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin pàápàá jùlọ ọ̀rẹ́ wa tó ṣojú wa ní ilé ìgbìmọ̀ ní ńlá àbọ̀ṣe máa sọ Yorùbá kọ́ ẹ̀ tó wà ní House of Senate Sẹ́nitọ̀ Ajagunlá asọ̀rọ̀ bẹ̀tù wọn lè wá wọ́n gbé àwọn
olùrànlọ́wọ́ tó jọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn olùbádámọ̀ràn wọn àgbà méjì wọ́n gbé wọn dìde wọ́n ti dárúkọ wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọn ọ̀rẹ́ nípa ọ̀gbìn wọn kì í ní ẹ̀kọ́ tètè níbẹ̀ tó wọ́n sọ dáadáa tó so àkí sẹ́nitọ̀ wa gan àkí sẹ́nitọ̀ wa ọlọ́wà máa làwọn náà lọ́wọ́ àwọn náà ran president lọ́wọ́ wọn lọ́ ṣe kókó tó ń ṣe tí wọ́n bá ń dúró Tinubu àmọ́ àbúrò máa bú àwọn náà lórí àwọn ni wọ́n ṣe gbogbo òfin ṣùgbọ́n àdúrà la máa fi ràn lọ́wọ́ pé gbogbo ìdáwọ́lé wọn kó máa já sí rere a sì máa ránṣẹ́ sí wọn a sì máa ránni sí wọn wọ́n máa bá program lọ. lákan nínú àwọn tí wọ́n tẹ̀lé wa torí fìlà méjì náà dé wọ́n ṣojú sẹ́nítọ̀ wọ́n sì ṣojú ara wọn ìtàn pa wá pọ̀ ṣùgbọ́n àdìbára lásìkò ní Honorable Tayo máa ń pè ní atomic bó ṣe nítàn wà nídìí ẹ̀ ṣùgbọ́n àdé sọ́ọ̀sì máa bọ̀ sí ìlú yìí. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa àwọn ìjọba Ọ̀ṣun náà ṣe bọ̀ àtúmọ̀ kí wọ́n bọ́ máa ṣe mo kí gbogbo ẹ̀yin bàbá wa wọ́n ti ka orúkọ gbogbo wa ṣùgbọ́n mi ní ṣaláìdá kí ààrẹ ẹgbẹ́ ọba ẹsẹ̀ kùkú Dr. Adéwálé Ọ̀járótadé mo kí akọ̀wé wa àwọn ní ọ̀gá wa gbọ́dọ̀ kí wọ́n bẹ́ẹ̀ kó tó di pé wọ́n fáìn wa kí gbogbo wa mo kí ọ̀rẹ́ wa ọ̀dọ́ àti ọ̀dọ́lé ọ̀fẹ́ Ìbàdàn kó tó lò yẹn gangan àtúndàpá tó ti mú mi jáde a ṣe ìwúyè bí oyè mẹ́ta papọ̀ ni wọ́n dúró tí wàá wọ́ jù àwọn èèyàn nìbàdàn wọ́n ti béèrè ìdánwò agboolé wo ni ọ̀dà ẹ̀ ti wà ó lágboolé ààfin agboolé ààfin ni Oyèkúnlé Adéṣọlá àdúrà àgbà ló àdótẹ̀ ọmọrínà ẹ̀mọ̀rínà òní táwọn náà àwọn ọmọ wa máa ṣoríire àjọṣepọ̀ ní bàjẹ́ láíláí nínú wa ṣe é dùn bó ṣe ń ṣe sí wa inú ẹ̀ máa dùn ní àrà tó ní bá wọnú àgbọn tí ó sẹ́dá láì tó lè yé lọ́ọ́ máa ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ yóò ní rí díẹ̀ kò sí ẹ tó lè rí wúrà gold tí ò ní mọ iye ẹ̀ ó ní iye lórí ó ṣèyàn lẹ́sọ̀ọ́ gbogbo bínú ẹ̀dá ṣe é dùn tí gbogbo ẹ̀dá máa struggle láti wá gold kiri bẹ́ẹ̀ ni ìkòkò ọlọ́run ló ṣe máa wá ẹ̀ka àṣírí ọ̀nà ìtú láéláé wà máa níyì ni bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí láṣẹ ọlọ́run àdúpẹ́ gan-an. mo kí àwọn ọ̀gá mi wọ́n introduce wọn briefly mo lè má wọlé àsóyìnbó kékeré I welcome my professor Iyaniwura Casting and Elena to Iba. Hopefully when the video we made yesterday is out, because we don't want to take people's time any longer, but briefly, Professor Iyaniwura Casting received me in Finland in 1999 December. I started class with her in January 2000, and the course she took me is what I actually eventually used for my master's thesis and dissertation. But she enabled everything. She enabled everything. Please appreciate. From 2000 to 2006, she did everything possible. Never knew that today would come. She's by all age a very great mother. Took care of me in every sense, financially, emotionally, everything. Called me, I will eat, I will in a house. It was like my mother's home. Very seriously. I didn't invite her. She came on her way. She came a lot of great things, but I'm so glad that she didn't come alone. I mean, she's here with her sister. She understands what sister brother means. So she's not going to be offended with that. But we're going to, before we end this program, honor her with a chief title. So please don't go. Mo tún kí gbogbo wa mú kí gbogbo yín pátápátá àwọn judges wa tó ṣe nǹkan lánàá
akíyín mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin olóyè mi ẹ̀yin balẹ̀lé Iyaniwura gbogbo ẹ̀yin bàbá àràbà ẹ̀yin Muslim community mo kí àwọn kan wa mo kí ẹ̀yin kiro ẹ̀yin olóyè of the headquarters 6 Olúkọ̀yà àwọn ni wọ́n níbi ní wọ́n jẹ́ kí sáré sọ̀rọ̀ kékeré kan lórí yẹn mo pe ọ̀rẹ́ mi dáadáa pé kó wá bá wa sọ̀rọ̀ léèní bá ṣe máa ń ṣe níbi Oriki ó wá sọ pé èèyàn tó tún lè ṣe tá a ju òun lọ ó wà Professor Ògúntọ́lá ó ní wá bá wa sọ̀rọ̀ ó ní rárá òun máa sọ fún ẹ tóun mọ̀ kó tún lè ṣe dáadáa ju òun lọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò common so mo dúpẹ́ gan Professor Ògúntọ́lá ọlọ́dún tì yín o ẹ kú gbogbo ẹ kú tọ̀rẹ́ ẹ kú tàná àjọṣe wa ò ní bàjẹ́ wọ́n introduce wa sí Professor Olúkọ̀yà ọ̀gẹ̀ wọ́n máa bá a sọ̀rọ̀ láìpẹ́ sómi nípa àwọn àsìkò àmọ̀kàn láti sọ nǹkan kúkú náà bẹ́ẹ̀ wọ́n ń wò wá káàkiri gbogbo àgbáyé bá ṣe wà nílé ní báyìí àwọn Professor Olúkọ̀yà ni wọ́n jẹ́ kó ṣeé ṣe ẹ bá fún wọn ní àtẹ́wọ́ mo kí gbogbo àwọn tó wá láti ilé Ọ̀ṣun mo torí Professor mi dáadáa láti ìdá education a kí gbogbo wa bẹ́ẹ̀ àgbẹ̀nà ẹ má bínú torí mi ní dákẹ́ láti kí wa láìkí Honorable Yínká Ajíbólú máa ń sọ pé ọmọ bàbá ọlọ́ọ̀ni wá orí àwọn bàbá wọn nígbà ayé wọn bàbá ni wọ́n jẹ́ fún wa ẹ ṣeun ẹ kú ìrántí ẹ kú gbogbo gbà àjọṣe wọn ní bàjẹ́ àtúnwá torí aláìpẹ́ ẹ̀rẹ́ gẹ́gẹ́ bí àjọṣe wa Honorable Yomi láti Èkìtì ọmọ ògbóni mi náà ni mi ò sọ kókó ni ti lédè o ọ̀rẹ́ ni wá ni mo sọ mọ́gàjì Olúgbòde wọ́n ti kí gbogbo yìí so ẹ jẹ́ kí wá máa sọ ọ̀rọ̀ tó kù lọ́mú appreciate every one of you ẹ̀yin chanters wa torí èmi ò tún ní sọ̀rọ̀ púpọ̀ mọ́ akínyìn gan ọ̀pẹ́ yìí la wá celebrate inú wa ń dùn gan àní pẹ̀dín gbogbo yìí máa ṣoríire ni a máa ṣe márùn ìbáṣe ṣe ìkómọ gbogbo ẹ̀ àwọn ọmọ kéékèèké wa ọdún máa dàgbà ẹ ṣe àdúpẹ́ Oriki Yorùbá torí kọ̀ọ̀kan náà púpọ̀ náà àtàwa náà làwọn atúnkún sí ìtòjú ọ̀tá ṣe akọ̀rò náà ni ẹnìkan tí ó yẹ kó wà mí ẹ̀rọ àṣàbí ọ̀jẹ̀ kò sí mí aláìka máa gbọ́ kí ní aró àwọn ògbóni nǹkan wà nú ẹ̀gbọ́n ó dẹ̀ máa dùn tí èèyàn bá gbọ́ ó ṣe pé bíi pé ìyànṣà wo kò sí nǹkan tó ràn gẹ́gẹ́ tó bá fẹ́ ṣe àwọn ó lè ṣe o kò sí nǹkan ṣe pẹ̀lú nǹkan tá à ń ṣe ní ibi ẹwà tó jẹ́ àṣà ibẹ̀ ó ní nǹkan tí ó wù wá ó wà lára àwọn nǹkan tá à ń gbọ́ tó inspire wa adóbi ewé òun náà lé sí níbí à ń kó àwọn oríkì àkíní ìdẹ̀ ti ń parun ó ti ń lọ ọ̀dọ̀ wọn náà lè gbà ojúṣe wa ní àwa ò ní nǹkan méjì tá à ń ṣe àfihàn ká jókòó sí ká máa mójútó àṣà àti ìṣe èèyàn kan tó kù tó dàgbé ìjọba gbélé wa ní ọwọ́ náà nìyẹn kí la lè ṣe là ní pé bàbá lọ sóde fún àwa tí wọ́n bí níbi tá a ti láìkẹ̀ tí a wá ń kí wa kọ̀ọ̀kan a máa ń yẹ wọn sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wò wọ́n pè wọ́n ní alágbe wọ́n ń ṣe alágbe nǹkan tó dùn mọ́ wọn ni wọ́n ń ṣe tó dẹ̀ bá àṣà wa mú bó ṣe bí wa tó dẹ̀ ní ìtumọ̀ tó pọ̀ mo ṣàpẹẹrẹ kan bẹ́ẹ̀ yẹn tó bá kí ẹ̀rìn mòjé Oriki ṣàmì nìyẹn rántí tó wà báyìí tó bá dá kí ẹ̀rìn mòjé inú wa bá dogan wọ́n ní ọgbọ́n ẹnìkan ò jọ ìmọ̀ràn ẹnìkan kò yá bọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ni láti sọ pé èèyàn láti bára èèyàn ṣe ọmọ tó ti sọ ẹ̀fún láti kékeré rẹ̀ tó ti ń gbọ́ ó mọ̀ pé láti báyàn ṣe foríkorí ó sọ ìtàn yẹn tó ní ìtumọ̀ ó sọ ìbínú àti gbọ́dọ̀ àìmọye ìgbà gbogbo kan tó yìnbó ń ṣe tó fi ń ṣe kọ̀ǹpútà Professor Dr. Adébọ́lá Túndé ó ti wá bí tó ti wá sọ ó tún ti ṣe sínú fídíò tó ti kó viral gúre láàrin ikú òjùkan lọ́fà ní ọlá lọ́mí tó wọ́n láti pín nǹkan bí wọ́n ṣe pín tí ò fa ìjà ó wà nínú Oriki mélòó la fẹ́ kà tó bá kíyàn àmọ́lé tó ti jáde wá ẹni tó bá fẹ́ níyàwó ojú ọ̀ṣọ́ra kó bọ́ lọ fẹ́ wọn lérè ìlú mògùn wọ́n bá fẹ́ wọn rè mògùn nǹkan tójú ẹ bá rí bẹ́ẹ̀ wọ́n ló mọ̀ ọ́
Rawi, they are great love and the world. So, kí ni kó tá a sọ kan tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́, ó sọ bí tá a ti wá, ó fún wa ní ìrántí ẹni tí a jẹ́. Kàkà ká máa pè wọ́n lálágbe, ká máa fojú tẹ́ńbẹ́lú wọn, àní pé ká máa celebrate wọn, ká máa pè wá jọ báyìí. Wọ́n mọ̀ pé nǹkan táwọn ń ṣe, àwọn èèyàn tó mọ rírẹ̀, mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo wa, ẹ̀yin náà wọ ojú lẹ̀kẹ́ wẹnu ọkọ́, àràgàgà kan ti kú tán. Ẹni tí ò sí bí ni ó máa wo fídíò ni ó máa bẹ̀bẹ̀ kiri. Nígbà tí gbogbo wa péjọ báyìí, tá a celebrate àwọn chanters wa, báwo lórí wọn ò ṣe ní àwa ò pé wọ́n lálágbe, àwa àsọ pé nǹkan tẹ́ ń ṣe dáa, àwọn bàbá jókòó, ẹ̀yin ọ̀tọ̀kùlú jókòó, ẹ ṣeun. Pé nǹkan tó ṣe, a tún wá gbé àwọn professor wa, wọ́n tún wá láti sọ̀rọ̀ because àwọn èèyàn ní pé kúrúntù ni wọ́n, kí ni wọ́n tẹ̀ ń sọ, kò sí ibi díẹ̀ nìkan, àtúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jókòó síbí, ipò wo lẹ̀ sí ní àgbáyé kò sí, ipò téèyàn dùn ní ti pé ìròyìn èèyàn gbélé ayé ọba ni, ọba ló pọ̀ sílẹ̀ yìí, pé èèyàn ṣe pé èèyàn ṣe ní ọ̀nà rẹ̀. Gbogbo àwọn ọba tó wà níbí náà kálukú tó ti débi tó yẹ kó dé kó tó di ọba. Àwọn tí wọ́n kéré tó yẹ pé òkè o àwọn làwọn olóyè bàbá wa náà kàwé wọ́n kúnlẹ̀. Ṣé èèyàn lọ ní èbó gan ló wá wà níbà? Àbí ẹ pàdé ọfọ lọ́hùn. So ìwọ̀sí ẹ̀gbẹ́ wo ló fẹ́ fi há Oríkì Yorùbá lọ́rùn? Ẹ jẹ́ ká gbé lárugẹ. Gbogbo àwọn nǹkan tó dáa tó wà nínú ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe. Mo tún máa tún sọ mo sọ lọ́dọọdún. Oríkì Yorùbá tá à ń ṣe kò ń ṣe ẹ̀sìn. Àwọn èèyàn ò túmọ̀ ìṣẹ̀ṣe ò túmọ̀ ẹ̀ wọ́n kàkà dẹ̀dẹ̀ mi ò mọ òyìnbó rẹ o èmi ò dẹ̀ mọ Yorùbá rẹ kan pàápàá. Bọ́lá ẹgbẹ́ kan táwọn bàbá wa ń ṣe nígbà tí ayé ti bẹ̀rẹ̀ tí àwa náà tún ṣe ní jẹ́ ìṣẹ̀ṣe a lè pè ní ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n a lọ sórí òkè lánàá ta lọ ṣe dárayá agbókè lẹ́rẹ́ lọ. Wọ́n náà sì máa wá ká má jọ gùn. Alágùn aṣeré asọ̀rọ̀. A ò pa adìẹ lórí òkè o. Tó bá yẹ pé a gbé green lọ́wọ́ ni a lè fi yán a lè pa adìẹ jẹ. A lè lọ yan ẹran àti máa lọ yan ẹran jẹ. Ṣùgbọ́n a ṣe òrìṣà kọ̀ọ̀kan. Àwọn tó dẹ̀ ń ṣe àwa ò sọ kó ṣe nǹkan tí ò dára, ẹ̀sìn tí wọ́n nígbàgbọ́ ní inú ẹ̀ ni. So mountaineering day atẹ́tíṣẹ́ àwọn fìlà tó dá look great. A ní aṣe mountaineering lọ dárayá ni kò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ẹ̀sìn èèyàn. Ọjọ́ tá à ń lọ ń bọ òkè wa níbà àpárá àtàsí à ń bọ ọ̀tọ̀ nìyẹn. Èmi tá a wà yìí Oríkì Yorùbá la wá ṣe. Mo ti rọ́ọ̀rẹ́ mi ẹ bá rí ìfúnpá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí ní ìsìn. Àbí jẹ́gẹ́rẹ́ bóyá bá bọ̀ fún wa tàbálábá wọn ló gbé síkùn nínú aṣọ ìṣe òní hàn. Kò rí bẹ́ẹ̀ a ò ṣe ọkọ̀ tó jọ. Ẹ má ṣì mí gbọ́ o. Ẹ̀sìn àbáláyé wa ẹ̀sìn tó dára ni o. Mo ń ṣàlàyé pé nǹkan tá a ṣe ń bí kò ń ṣòun. Ẹni kan máa mi ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀. Mo dúpẹ́ lé ọwọ́ ẹ̀yin Christian community bá. Ẹ̀yin náà Muslim community. Àwọn la rí níbí nítorí pé a sọ̀rọ̀ fúnra wa. Àwọn tó bá fẹ́ bẹnu bá àkọjẹ́ the same way tó ń koríkì ní gbèdè. Wọ́n ní kábíyèsí ti káàrún olóṣàwá ìlú kò rí bẹ́ẹ̀. Láàbà kó wọn wá ọ̀tọ̀ là á pè é. Ọlọ́wà dúró tì wá. Bẹ́ẹ̀ la fẹ́ kó lọ sórí èdè àwọn kan sọ bẹ́ẹ̀ lórí bá ti ń ṣẹ̀sìn ilé rẹ̀ sílẹ̀. Ìdí náà Santa Mustakim. Àbẹ́ kó ni wọ́n sọ ni. Ọlọ́run kó fi wá mọ ọ̀nà. Ọlọ́run kó fi wá mọ̀nà. Ọlọ́run kó fi wá mọ̀nà. Tó a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wa. Gbogbo oore àtàǹfààní tó wà nínú tó rọ̀ mọ́ pé ká máa ṣe nǹkan tí a bá ń bẹ̀ tó dẹ̀ mú ìlọsíwájú bá wa àti ẹ̀yà wa ẹ jẹ́ ká máa ṣe ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Bàbá rí àwọn olóríkì ẹ jẹ́ á yẹ wọn sí
ẹ jẹ́ ká yẹ wọn sí iṣẹ́ tó many of them they are graduates bàbá tó ń sùn jàlá láti Unilorin ẹ̀dà ṣọ́wàbí abáfúláyè ó ní sáré wá ìṣẹ́jú kan ni o ìṣẹ́jú kan mo kàn fẹ́ kó sákẹ́ gbọ́ ìṣẹ́jú kan ni o tó bá ti kọjá yóò kàn á gbà lọ́wọ́ ẹ jọ ó sì máa ń ṣe bẹ̀rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ́jú kan. mo kí gbogbo àwọn kábíyèsí tí wọ́n wà ní. ìjíǹjí tí mo jí mojúbà ọba àdániwáyé àlèwílé ṣe ọba tó ṣe wípé ní bàbá tó bí bàbá mi ò yé ṣe bà fún kí wọ́n tó lè bí àgbáre sinmi ní kòtò àjẹgúnjẹrán. Soon as dawn was seen to flush, homage I paid to the true life force, the one to whom my forebears would rush in worship before retiring into the lodge of rough-sand houses where coffins and carcasses get turned for termites to crush. Kété tí mo ṣẹnu kótó lórí ìmọ́tò tó bá kó sí mi lẹ́nu gbàgà níjọ́sìn. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè dẹ́kun àrùn gbogbo. Tongue in my mouth began to toss as I judged Ijala on neatness to adjust agendas for household chores. Kété tí mo ṣẹnu kótó lórí ìmọ́tótó bá kó sí mi lẹ́nu gbàgà níjọ́sìn. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè dẹ́kun àrùn gbogbo. Ibùgbé ààbò ṣe mú yangàn àfifáyán ọ̀bùn màlálábàgbé kan tí ń dunnú àyà tún fi dùn. Ọ̀bùn lè jẹ́ fún òkété orí tẹlẹ́dẹ̀ tàbí tajá ó lọ ọ̀bùn lè jẹran òkú mbètè. Èyí ló mú mi wípé ọ̀bùn ṣe bá gbé. Ọ̀bùn ṣe bá gbé ẹni fọ́ọ̀mù láyà kò ní gbádùn ẹ̀. Ọ̀bùn ṣe bá gbé. Ẹ pa wá pàtẹ́wọ́ fún wọn. Ṣé nǹkan tí wọ́n ṣe sójú agbé sójú ọ̀ṣà sójú nǹkan ọ̀tìjú ṣé lè tọ́ tìjú tó yẹ ká promote bí àbí gbogbo àwọn chanters tí àwọn òbí highly qualified. Mo dúpẹ́ ní ọwọ́ àwọn professor again professor Oguntola Alamu wọ́n ti gbogbo akitiyan láti bá wa professionalize nǹkan ẹ̀ pé báwo ni a ṣe máa ṣọ́jọ́ ọrọ̀ ajé yàtọ̀ sí pé à ń gbádùn rẹ̀ nìkan. Wàsíù Àyìndé ojú mi ni Bentley tí wọ́n ń fi Rolls Royce tẹ̀lé Bentley ó máa sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń ṣe wéré bọ́n ṣe ń tó oríṣiríṣi sí wọn nìyẹn pẹ̀lú gbogbo akitiyan gbogbo àwọn bàbá tó lè ṣàmì sọ̀rọ̀ yìí Ọlọ́run á sọ yín di ẹni gíga. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa nǹkan tíjọba bàbá ká wà níbí a ò ní síbẹ̀ abẹ́ òfin la wà àti kí gómìnà adẹ̀tú dúpẹ́ ní ìwọ̀nba tí wọ́n ṣe bá wa ṣe ṣùgbọ́n a pẹ̀ wọ́n kó tún máa dá sí dáadáa. Mo dúpẹ́ pé gbogbo ẹni tí mọ́tò yín bá bàjẹ́ wẹ́ ara plan mi náà ni pé káwọn mẹkáníìkì bà wọ́n lè rí iṣẹ́ ṣe lénìí torí mo mọ̀ pé púpọ̀ mọ́tò ló ti kú sí ọ̀nà so ẹ bá sọ fún pírẹsidẹ́ǹtì honorable ẹ bá sọ fún wọn kán sọ kán gbọ́ ọ̀nà wa ò dára amọ̀kan ń ṣe é kí Oriki Yorùbá tọdún tó ń bọ̀ kérò lè pọ̀ jù báyìí bí a ṣe ní pé àtọ̀ táwọn professional gain tó láwọn jẹ́ kí gbogbo ayé rí làwọn èèyàn ti dábìlò pé ó dáa bá òun kábíyèsí ó ṣeun ẹ̀fọ́ wulẹ̀ jẹ́ káwọn dààmú wá mọ́ wọ́n fẹ́ wá fisikálì pẹ̀tọ́ ọ̀nà ò dáa ẹ bá wa ṣe kó dáa Olúwa ń ràn wọ́n lọ́wọ́ sí i adúpẹ́ àmọ́ gbogbo ẹ̀ lórí kọmíṣánná máa tó débi tàbí tí gómìnà bá rán wá ọ̀nà pọ̀ ni
mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo wa mo rò pé gbogbo àwọn kan tó yẹ ká fẹnu bà láti fi ẹnu bà ẹ jẹ́ ká farabalẹ̀ ètò wà níbi ẹ ṣe máa gbọ́ àtọ́lá nǹkan kékeré tààrọ̀ pa lè fi sí ní gan ni pé wọ́n á gbé pépà rán ẹ tó bá lórí kìtù special kan tó fẹ́ kọ́ bóun kì wọ́n máa bá ara jù sí ní gbogbo wa nǹkan tá à ń ṣe náà láti bẹ̀rẹ̀. nígbà tí mo sọ̀rọ̀ lọ́wọ́ akíntó tẹ lọ síbẹ̀ ẹ mú ẹ má bínú tẹ mọ̀ mo ti sọ wọ́n ti kí gbogbo wa báyẹ̀ ti ń dárúkọ oníkọ̀ọ̀kan wọ́n á fa orúkọ báyìí má bínú àní dárúkọ àwọn gbogbo àwọn àlejò wa tó wá láti everywhere in the world ká má ṣe aláìdárúkọ kí lórúkọ olóṣèlú ìlú mọ́gàjì adédìbò tiwa náà ní ibà àwa náà ládédìbò àní akọgun adébímpé olóyè mi náà tún ní olówà Gani adébímpé ó ń ṣe ọ̀dọ́ tẹ̀ ní o ẹ̀rọ ń kú bẹ́ẹ̀ kò ń ṣe ọ̀dọ́ bẹ̀tẹ̀ yìí ló ń fẹ́ ṣe máa bá nìyẹn ọwọ́ bàbá ẹ̀ ló ti gba kíní ẹ̀ mo ti bẹ́ẹ̀ kó mú fún mi ó ní kí n lọ sí ẹkù kí n bá ti lè tu ọwọ́ bọnú kíní yẹn kí n mú nǹkan tó wà lábẹ́ jáde ìyẹn la ṣe ń wo bá ṣe fẹ́ ṣe báyìí ọlọ́wà dúró ti yín o ẹ máa ṣàṣeyọrí wọ́n dúró ti ìlú dáadáa wọ́n dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà àfi ara tí wọ́n kí gbogbo àwọn olóṣèlú gbogbo èròǹgbà yín ọlọ́wà jẹ́ kó já sí dáadáa ẹ múra kẹ́ inú orí gbà ó àwa ló kàn àbá àkọ́ ló kàn àwa ló kàn ṣé ń gbọ́ ọba gùn àwa ló ṣe kí ni àwa ń dúró tì yín ó ti kà wá náà ẹ dúró tì wá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wa kábíyèsí ọ̀rẹ́ mi òkìrìkìṣì àjàláyé tí Ìpẹ́tù Ìjẹ̀ṣà thank you so much thanks for coming ó di gbogbo bá wọn so òdú ni wọ́n ń ṣe àìmọ̀ fún olóko adúpẹ́ pọ̀ ní ọwọ́ yín ọlọ́run máa dúró tì yín Ìpẹ́tù oníbàjẹ́ ìbá máa gbèrú sí bá ṣe rí tinubu dùn àti position tẹ́ wà láàrin wa ẹni àpọ́nlé náà lẹ́ máa jẹ́ mo dúpẹ́ púpọ̀ àti kí honourable wa ó plan kan tó dáa délé láti United States a máa mú àwọn tíṣẹ̀ kan jáde ẹsẹ̀ ó kàn ń bọ̀ ní àwa tá a ṣorí tá a ṣe mọ́tínárì kan tẹ́ tíṣẹ̀tì mẹ́wàá mo fojú àwọn èèyàn rí nǹkan kí n tó pin antalọ́tìrì ni mẹ́wàá péré látẹ̀ ìgbà tí délé ó sì búùtù rẹ̀ 1000 tíṣẹ̀tì tó kó jáde ṣe rí pé agúrẹ́ bá fún ní àtẹ̀wọ́ ẹ bá mi fún látẹ̀wọ́ ọ̀rẹ́ wa kan náà ti ṣe palliative mi rọ̀ kó tí ì débì ó ti ṣe palliative fáwọn èèyàn wa ní àárọ̀ yìí ìmọ̀ràn àdẹ̀tí àti dúpẹ́ ní ọwọ́ ẹ̀kú tí ì dé Òṣogbo ló ti ń bọ̀ ó kó 100 kí ló tó máa páàkì yẹn ó kó fún àwọn ìyá wa so ọba àrùn wọn ní Dr. Awodiran ẹni ó máa débi àwọn appreciate mo kí gbogbo ẹ̀yin IDU Ògúntóyè twins adúpẹ́ lọ́wọ́ yín wọn ọ̀sùn títí dàárọ̀ ẹ̀ wọ́n ṣe competition fún àwọn ọmọ wa máa fi ṣe lábẹ́ dókítọ̀ ìlà ti recognize dókítọ̀ dáadáa ó náà tún wá ó tún mọ kíní ẹ̀ náà tún sọ èmi ò ìrọ̀ ẹ má bínú dókítọ̀ jọ dìde wá sáré wá ìṣẹ́jú kan ni a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe fún ara kọ́tà wá ṣe ní ọ̀dẹ́sẹ̀ tá a bá mú mi tà lọ ẹ jẹ́ kí dókítọ̀ ní PhD ní ó ní o bóyá lágbé ẹ̀ torí bẹ́yẹ bá mú mi wọ́n á fi bá fún Olódùmarè adúgbò fún àdàbà sísè yìí tó rà bẹ́ àká ọ̀yà gbẹ̀ lọ́ọ̀rẹ̀ èyí sí wọ́n pé bẹ́yẹ bá mú mi á fi bá fún Olódùmarè bàbá mi ọba ìbà ajímọ̀ tí mo júbà gbogbo ọba pọ̀kúnlẹ̀ mo pàgọ́ wọn mọ́ tẹ́tẹ́tẹ́ ẹlẹ́bùrú bà ayé yẹ̀yìn ọmọ yẹ̀yìn sí èyí dùn mọ́ra yín ìmọ̀ràn ìlà wíran owó yìí ẹgbẹ́ yóò mọ̀ dùn ní kò ní kan yóò mọ̀ dùn ní ẹgbẹ́ kò ní kan yóò mọ̀ dùn ní lọ́lá ọlọ́run ọba tuntun ìbà o. ẹ bá fún wọn ní àtẹ́wọ́ adúpẹ́ ní ọwọ́ ẹ̀rí kan tí a mú jáde báyìí bàbá a máa ṣe clips fídíò yìí ẹ jẹ́ kí nǹkan yìí ká máa rí àdúrà wọn kọ gbogbo ẹ̀yin tí ẹ wà níbí àti àwọn tó ń bọ̀ bí Ọlọ́run ṣe sọ yín dé ibà lágbára Ọlọ́run délé bá re àní kó ibi kankan ní ọ̀nà
Okay, you student wa gbogbo wa pátá again. Thank you very much. Ẹ jẹ́ ká farabalẹ̀. Wọ́n pọ̀ náà pọ̀. Wọ́n pọ̀ náà pọ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká farabalẹ̀. Ká gbádùn èyí. Àtúpàdé ní ọdún tó bọ̀ ní àṣẹ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Adúlọ́ fọlọ́run kò gbé wá níjà, kò gbé wá níjà káyé lójú fọ́mọ adúláwọ̀ ìṣẹ̀mbáyé ẹ̀jẹ̀ àgbègà. Orí oko kò oko. Orí oko kò oko. Ọba àjùrò àtọ̀dáwà dásà sókè. Orí oko kò oko. Orí oko kò oko. Orí oko kò oko. Ọba àjùrò àtọ̀dáwà dásà sókè. Orí oko kò oko. Orí oko kò oko. Àbúrò bá ẹ dìde. Orí oko kò oko. Orí oko kò oko. Alọ́kọ̀ múra dìde. Orí oko kò oko. Ọba àjòrò wá tẹ̀ bá wà dásà sókè. Orí oko kò oko. Ìṣẹ̀ṣe làgbà nílẹ̀ yìí o. Ìṣẹ̀ṣe làgbà o. Ìgbà ká bọ̀wọ̀ fún ṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà yìí o. Òní máa dòwe. Ayé alábàárà ṣe o. Ayé alábàárà ṣe o. Àmìlà olóde ṣòde àmìlà. Àmìlà olóde ṣòde àmìlà. Òní máa dòwe. Ayé alábàárà ṣe o. Ayé alábàárà ṣe o. Àmìlà olóde ṣòde àmìlà. Ọmọ bàbá mi ò yẹ sọ̀rọ̀ máa tẹ̀sẹ̀ ẹ̀kọ́ nira. Àgbègbè lánìí ọlọ́ni ọkọ níyé mi ní ọ̀la. Alápámọ̀jọ máa torí ọkọ sí i. Àgbègbè láàmúlẹ̀ ìyáka. Aṣọ mélòó ní bẹ́ẹ̀nilé àyáká ti ṣe ìṣẹ́nilé ọmọ láàmì ọkọ. Ìkíni ṣe rọ́mìrọ́mì. Ìkejì ṣe lòun mi lòmí. Ìkẹta ṣe bọ́ lòmí màṣá lójú mi bó ń ta. Ọ̀làdé ọkọ níyé ọmọ àgbẹ̀rẹ̀ ọkọ sí i. Àgbègbè láàrin ọ̀mẹ̀rẹ̀ ìyáka. Kábíyèsí Osun bàbá rere níwọ̀n ẹgbẹ́ ìjọ. Ojúmọ̀ rere sábà níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà. Ẹ̀bùrú bá àwọn ọmọ tí yé dà gbogbo mi. Ẹ dákun ẹ fà. Àwọn ọmọ ọdún ẹ̀ nílé ká àgọ́ tí ìlú rẹ̀ ṣe fún àdúgbò wọn ṣe tán. So ó ti hàn kan ẹ̀. I said you have found this chieftaincy title 24 years ago. I mean, no question, no doubt. And we're glad that don't spare your life to be able to be here. So it's not posthumous, it's not in memorial. I'm grateful. So we'll do the traditional things, ceremonial part of it, and then we give you a certificate. Thank you. So I'll hand over. So ẹ̀yin èèyàn wa ní ojú gbogbo yín ní ojú gbogbo ayé a fẹ́ fi Professor Elina Eyakasin jẹ́ yèyé àríwájòyè of Ìbà land. Ìwà rẹ̀, ìṣe rẹ̀, ìtọ́jú tó fún wa tó so wá wájú ọmọ tá a náà fi èròǹgbà wa a ti fẹ́ kàwé tó jẹ́ kó ṣeé ṣe tí àwa náà sọ orí yẹn padà lẹ́yìn. Ẹ̀ṣẹ̀ àpẹ má bí náà ìṣẹ́jú méjì péré wọ́n máa fi ṣe wọ́n máa lè lọ sí ní tó
a pe kábíyèsí Àjàláyé ti Ìpẹ́tù Ìjẹ̀ṣà àwọn ni wọ́n bá wa ṣe gbogbo ètò yẹn. My brother, no close on me. No close on me. Ohun àkọ́kọ́ ni wípé mo kí gbogbo orí ládéládé tó wà níkàlẹ̀ lábẹ́ àṣẹ ọlọ́fẹ́ tí a dúró là olórí aládé gbogbo ọjà ajá àti ilẹ̀ Ifẹ̀ àwọn aláṣẹ ọlá bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ọmọ ọlọ́fẹ́ ká ní kí n gbé oyè lábàntàbàntà kí n fún Professor Elena Eya Casti. A kì í dédé fìdíhàn joyè nílẹ̀ Yorùbá. We don't dash it dancing. We don't dash it. People must merit it. And based on your character, your contribution to the development of this community, the whole community, under the leadership of His Royal Majesty, Professor Adekunle Adeogun Oyedeji II, the Emperor of Ibadan, find you worthy to confer on you today the chieftaincy title of Yeye Ariwajoye of Iba Kingdom. Let me have a round of applause. Yeye Ariwajoye, as it is, means you are the mother of the outright translate this. Of good character, of manner. I want to tell you today that you will take this very serious and recognize that this community dearly honor you. Eye, Mark Osun. Ìlẹ̀kẹ̀ ní o, ọrùn tá a fi sí kò ní wọ́ o, tọwọ́ nìyí o, ọwọ́ ẹ̀ ò ní wú o, kò sí nǹkan tó máa ṣe é àsìkò tó dé lu wa ilé ni o, ilé láyé wa máa já sí o. Ọ̀nà ẹ máa là ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ o, bàbá ti ní nǹkan rẹ̀ ṣe nígboro Ìbà, ìyá kó máa wá o, kó máa wá o, kó máa wá o, ilé ló kó wà lú wa o. Ìlẹ̀kẹ̀ ọrùn ní ọ̀rùn ẹ ò ní wọ̀ o, kò sẹ́ni tí mo fi ìlẹ̀kẹ̀ sí lọ́rùn torí fọ́rí orí ò ní wọ̀ ẹ o, àsìkò tó joyè á tù wá lára o, á tù Ìbà lára, ìgbà ilé Ìbà á rójú, àwọn Ìbà á rójú, aboyún Ìbà bìtìbìtì lé, àgbọn àtẹwọ́ àdàbòsì. By the power conferred on me, I, recording in progress. Majesty, Dr. Alistair Adeli Kabuyade, Ajalaye and the paramount ruler of the kingdom. I confirm on you today the chieftaincy of the Yeye Ariwajoye of Iba Kingdom. I confirm on you today the Yeye Ariwajoye of Iba Kingdom. I pronounce you today as the Yeye Ariwajoye of Iba Kingdom.
Well, you didn't hear. They didn't hear you, so you have to move your praise. Raise it so they can hear. They want to hear you. Don't you are? It's alright. It's alright. When you marry the children, you are the Kapamura. We thank you so much. It's alright. Congratulations. It's alright. It's okay. I married and high. So next time you come in now, you will just be strolling on our street without all this attention. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyèlóyè, mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ kú kalẹ̀ níbẹ̀ hùn. Ìbàlẹ́wọ̀ gbogbo akóhùn pátápátá ẹ̀ mọ̀ ògún kalẹ̀. Torí bí mo bá rí yín mo lè gbé gúgú lójú, bí mo bá rí yín mo lè tó sàláyà ní tèmi, kódà bí mo bá rí yín mo lè dé pọ̀nù ní tèmi. Ṣé bá mi lè pé gbowó rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ni? Àbùkù oníkan yín òrùn yín òrùn nígbẹ̀yà. Ìmọ̀dún ni bẹ́ẹ̀ lẹ́rìn mọ́sá ọmọ eléwé ládọ́gba. Gbogbo ilé pátápátá ni mo kí ẹ mọ̀ òkú kalẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ onínú ọ̀dẹ mi. You are welcome, you are welcome, our visitors, you are welcome, our visitors. Our visitors, you are welcome, our visitors, you are welcome. Òtítọ́ ni bẹ́ẹ̀ náà ni. Aláìdá àdùnkùfẹ́ ìmọ̀dún ni mi ẹlẹ́rìn mọ̀sá ọmọ eléwé ládọ́gba. Ṣùgbọ́n wò wá ní oríkì orílẹ̀ bàbá mi nìkan. Mo fẹ́ délé ìkọ́ ológun ọ̀la. Gbogbo ọmọ ọ̀yọ́ pátápátá mo fẹ́ délé bàbá ẹ̀yìn. Ìkọ́ ológun ọ̀la akéwùkúyà ọmọ oníkú ariwo. Yọkọ̀tọ̀ níkùn ájìfà. Oníyòjìfà mọ́ inú ọ̀la kù pẹ́lẹ́ńpẹ́. Ọmọ arọ́jú bọ́bá kú ní ní ara àgbà sí. Ọmọ arọ́jú bọ́bá kú mo mà lólókùn ẹ̀sìn. Èyí tí ó bọ́bá kú mo mà lólókùn ẹran. Ọmọ olókùn ẹ̀sìn Ìbàdàn ní ọmọ olókùn ẹ̀sìn Ọ̀yọ́nú jẹ́. Ọmọ òmògùn yẹn pupa, gbogbo fún àlejò pupa, lórí odó pupa, lórí ẹni pupa. Ojú ń tàlejò, ojú ti yan nínú odó, ojú tọbẹ̀ nínú àwò tángẹran. Ojú òtìkọ̀, olóòwò akíbínú lóye kára àsìgbà. Àsìgbà mi wá di ilé Ọ̀yọ́, ọmọ òkú tó sọ̀yọ́ lérò. Ọmọ mo dúró, ọwọ́ mi ò tó sí, mo bẹ̀rẹ̀, ọwọ́ mi ò tó sí. Mo wá dùkú yẹ̀kẹ̀, ìsín wá sí mi lójú, ìsín wá sí mi lẹ́yìn. Mo gbé sí dájà ìsòkà, mo gbé sí dájà ìsògbé olórí. Mo sunkún relé, mo pàdé arúgbó kan lójú òde. Ó ná kọ́ni lọ́rọ̀ bí iye kan ni. Òtítọ́ ni bẹ́ẹ̀ náà ni. Bí mo bá délé àwọn bàbá ẹ̀yìn mo mọ̀ léwu. Dúdú ẹbí ẹ̀jà bí ẹṣẹ́ mo dúpẹ́ òkú àpọ́lé mi. Àbùkù oníkànnì ò ní mọ̀sí. Owó òbí tẹ́ lọ́wọ́ rẹ̀. Tẹ́lẹ̀ aláìrà bí aláwọ̀ ọ̀gá ògo. Àjọ sàmọ́dún, àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún, àṣeyí sàmọ́dún. Làmọ́dún kàríra wa. Làmọ́dún kàríra. Tó bá dàmọ́dún ó tá ń sọdún wa. Láyọ̀láyọ̀ la ò ríra. Tó bá dàmọ́dún ó tá ń sọdún wa. Láyọ̀láyọ̀ la ò ríra. Ọlọ́yìnbó àlùfẹ́ lórúkọ tí èmi jẹ́ ayé òye èyé ní. Ìmọ̀dún ni ní ẹlẹ́rìn mọ̀sá ọmọ eléwé ládọ́gba. Ibi ẹ bá wà báyìí, àwọn tí wọ́n fẹ́ gbé wọn wọlé, ó yá iṣẹ́ yá. Ọkọ̀dọ̀ ayé mo ṣègbà lọ́dọ̀ rẹ̀ àgbádá ayé títí lòdì àgbálá ayé onílé mọ̀já tó lóbore àgbà gbogbo òrìṣà àti gbogbo dúníyà kéèpé. Ewúrẹ́ wọlé kò kágò lọ́jọ́ ọjọ́ kìíní àná ó dẹran àmúso àgùntàn wọlé kò kágò ó dẹran àtòkùnbọ̀ lọ́rùn. Ìlú Ìbàládé lónìí ọba ìbùrí ibà ṣé ká mọ̀ wí ṣé ká mọ̀ nsọ ẹni ṣe yóò sì dára fún wa. Bàbá ọkàn mi balẹ̀ mo kí yín ẹ kú àfọmọ́fẹ́ yọ sí ìbànújẹ́ láíláì òní ilé ẹ̀yìn sọ dẹ̀dẹ̀. Tọ́ mo ní rere dòdòdò dòdò rere rèmí rèmí rere dòdòdò dòdò rere rèdò mímí re rèmí re dòmí mi o rere dòdòdò dòdò rere. Olùkọ́yà ní kẹ́wí kí n gbọ́. Tí wọ́n bá lọ sá. Àṣà tiwa ni. Ẹ̀rí ń gbọ́ o tí wọ́n mọ̀ àṣà. Àṣà tiwa ni. Yorùbá dára ẹ má ṣe bàáyé o tí wọ́n mọ̀
ṣá àti wọn ni. Balẹ̀mù mi kò sọ torí o. Bábí pé dání lọ́la kéwì ọmọ ìyálẹ̀. Mi àbọ̀dá yẹ o. Gbanibani lọ́jọ́ ògúnlẹ̀. Àríwá alálẹ́dẹ̀ ọ̀run. Ògbéni níjà kẹrù ọ̀bọ níjà olówó gbọ̀gbọ̀ tí yọmọ ìlọ́fin. Mọ̀rí alámọ̀ ti mọ̀ yàn. Ìwọ ni mò ń kẹ́sẹ̀ lẹ́dùn mọ́rẹ́ o. Olùkọ́yà o. Mọ́mọ́ bínú pé mo pè ọ́ lórúkọ torí orúkọ là ń pẹ́ ládé orúkọ là ń pẹ́ lóye. Ìbà ọlọ́wọ́ gbogbo àgbàgbà tí bẹ̀ níkàlẹ̀ o. Mo ṣẹ̀bà ọkùnrin, mo ṣẹ̀bà obìnrin, mo ṣẹ̀bà ládé, mo ṣẹ̀bà lóye. Ẹ̀dọ́ ń dún mi ṣe torí àdáṣe nù mọ̀ gbàgbọ́dọ̀ ń pọ̀ èèyàn. Ẹ̀jẹ̀ pàdé mi lọ́la kéwì o. Olùkọ́yà mo ní ọmọ ọbẹ̀ nítorí ọbẹ̀ ní bẹ́ṣọ àtàlẹ́ àti ìbẹ̀rẹ̀. Ayọ̀ òní wáyé wọn kú o. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ pẹ́pẹ́ là ń bẹ́ tu ibi kìjàkìjà là ń bẹ́ sí. Ìta gbàgbọ́ là ń bí wí ajílẹ̀ kéńké o. Òjòjò wá níṣòwò ìwọ̀n kó má lè lọ́jà kókókó lálẹ́. Dámi lọ́lá o. Mo ní ọba ń délé Olùkọ́yà kó délé bàbá tó bí lọ́mọ ọgọ́gọ́. Olùkọ́yà o. Ọmọ wọn nílẹ̀ kálẹ̀. Ọmọ jẹ́gun abẹ́yẹ méjì. Tọ́nà yóò kú ọkọ̀ kan ní. Igi gbọ́wé, ìrọ́pò gbọ́wé, àti gbọ́wé olúmọ̀dọ̀rọ̀. Ùgbàdébù, ùgbàdéyẹ, ọ̀tálẹ́nàdọ́rọ̀. Ojì kí mo ṣe ń o. Ọmọ lóbi ẹran wá. Ọ̀dọ́jà kàkà kú wẹ́lẹ̀. Jẹ́rù kùmàkú mẹ́ra. Ọ̀dọ́jà màpá fẹ́rẹ́ kalẹ̀. Jẹ́rù kùmàpá kiri wo. Òjò níláwù gbàdọ̀dí. Ọmẹkùn yẹn gbọ́dọ̀ jọ lọ́kọ̀. Ọba náà la. Ó gẹ́gì fún yẹn sábà máa nífọ̀ọ́ yìí. Mọ̀ọ́mọ̀ kí ẹ ò bá mi. Olùkọ́yà dọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà o. Ó ti dàgbà tó inú ìgò lójú aráyé. Ọmọ ìkálẹ̀ dọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà o. Ó ti dàgbà tó inú ìgò lójú aráyé. Orí ọlá lọ́jọ́ wá lé ayé. Òdélé ayé tẹ orí pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ọ̀la o. Ọ̀tá òní fàyè lulẹ̀ ẹ̀ ó jayé ìfẹ́. Èṣù òní fàyè lulẹ̀ ẹ̀ ó jayé ìgbẹ́ òjàre. Èṣù òní fàyè lulẹ̀ ẹ̀ ó jayé ìfẹ́. Ẹ ṣe pọ̀. Ìkàlẹ̀ láti gbé kalẹ̀ láti fún àwọn tó wá bá wa ṣe ìmọ̀ta wa ṣe lé ní tàbí fún wọn lé. Ó dàbí pé láti wà ní àyẹ̀fẹ́ kí a tún fi àkókò ṣòfò. Mo kí ọ̀rẹ́ mi tó jẹ́ olórí iléèwé mi àtijọ́ Púfẹ́sọ̀ Jẹ̀lílì ọ̀jọ̀gbọ́n Jẹ̀lílì Ntọ́lá Àlà. Àwọn ni wọ́n sọ pé kí kábíyèsí pè mí pé kí n wá sí ìbàdí mi. Wọ́n wo ọmọ ń ṣe mí bóyá a lè rí nǹkan tí màá àjò àwọn àtẹ̀yàwó wọn wà lórí. Mo kí gbogbo àwọn táyọ̀ ṣiṣẹ́ láti yunifásitì ti ọ̀dọ̀ tó wà ní. Mo ti rí gbogbo tó wà láti education professional institute. Mo tún wo HOD entrepreneurship náà. Mo kí gbogbo yín o. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba tó wà ń bí ìjòyè ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Inú mi dùn pé mo wá sí ìlú Ìbà. Èní ni ọjọ́ tí mo kọ́ máa dé ìlú Ìbà. Inú mi dẹ̀ dùn sí nǹkan tí mo bá tí kábíyèsí ṣe. Ọ̀rọ̀ mi kò ní gùn púpọ̀. Nǹkan tí ò ṣe ní gùn ni pé àwọn aṣíwájú kan wọ́n ti wá síbí láti ọdún 5 tí kábíyèsí ti ń ṣe ètò yìí. Wọ́n ti sọ̀rọ̀ nípa oríkì. Kí ni ìtumọ̀ oríkì? Kí ni oríkì wà fún? So kò need kémi tún wá síbí kó tún jẹ́ nǹkan tí màá wá sọ nìyẹn. Nǹkan míì ló yẹ kí n fi kún nǹkan tá a ti ń ṣe. Eléyìí tí akọ́ṣe ń bẹ̀ ni pé akọ́ sọ pé nǹkan tí kábíyèsí ń ṣe lénìí, nǹkan tí Ìbà ń ṣe lénìí kò gbúdọ̀ jẹ́ pé Ìbà nìkan àbí uni Ọ̀ṣun. So àwọn èèyàn wa tó wà nílùú èbó àwa sọ fún wọn pé àwọn náà wọ́n ti ń wá bó ṣe máa gbé àṣà àti ìṣe wa lárugẹ láti Grenada, láti London, láti Canada.
àwa sọ pé kí wọ́n wà pẹ̀lú wa lénìí, wọ́n wà ní afẹ́fẹ́, wọ́n wo gbogbo nǹkan tó ń lọ ní bàbá ṣe ń sọ̀rọ̀ yìí. So àdírẹ́sì mi ń sè torí ti àwọn yẹn màá wá yí sí èdè Gẹ̀ẹ́sì torí gbogbo wa la gbọ́ Gẹ̀ẹ́sì so that wọ́n ṣe wà lọ́hùn wọ́n lè máa gbọ́ nǹkan tá à ń sọ níbí. To our international guests, because they also have a goodwill message, and by next year they will be joining this gathering. That is the importance of projecting one's culture. In May 2019, 6 of us, professors of history, we met at the University of Ibadan, and the item for discussion was the lingering crisis among traditional rulers in Yoruba land. We were bothered that how do we get responsible roles for our traditional rulers, because colonization has removed the power of traditional rulers. How do we place our traditional rulers in a position where the awe and the reverence that they hitherto enjoy will come back? At that meeting, Professor Bolanle Awe was the convener, Professor Banji Akitoye was the chairman. We have Emeritus Professor Ashiwaju, Emeritus Professor Jite Oshutokun, Professor Akin Alao, and my humble self. I was the secretary. And we came out with a communique way back in 2019, which we circulated among the leading traditional rulers in Yoruba, that the needless supremacy battle, the needless conflict are not necessary. What you can do to restore the dignity of the Yoruba monarchy will be when you impact on the peoples in your community, in your subject. And we are happy that our father, Ioni, started immediately. Today we have Ojaja University. Today we have sprawling estates. That is the role of traditional. How do you impact on your society? Kabiyesi is a sitting chancellor of a university, and now he's projecting our culture, which is under SDG 11.4 of the United Nations Sustainable Development Program. Today we are projecting our culture across the length and breadth of Yoruba land, and even beyond Yoruba land. Oba Adedoyin Abolari also took the charge. He has a legacy which will outlive him. These are the new roles, the new function of traditional rulers, and this is the only way that we can make sure that that relevance, that awe, that reverence, which characterize our traditional institutions in the past, can be restored, not by needless supremacy battles, things that are not really necessary, that cannot contribute to our development. Incidentally, I happen to be the director of the UNESCO cultural program, because UNESCO does not joke with culture. And part of our mandate, part of what we are doing, is what Kabiyesi is already doing here. Our own is to promote Yoruba culture, Oriki, the entirety of the Yoruba genre, that we should project it to the outside world, because it's one of the intangible cultural assets that we need to protect. I want to use this opportunity of assuring Kabiyesi that if IBA is going to be a major center for the implementation, because what we have been asked to do by UNESCO is what Kabiyesi has just started in his own backyard here, but which people don't know, and which we are trying to now project to the global community. Let me talk briefly about the transatlantic slave trade and the connection why we need to involve our brothers and sisters in the diaspora. The slave trade took almost 5 centuries. During that process, our societies became weakened militarily, demographically, socially, politically. At the same time,
countries of Europe and countries that participated in this exercise acquired the racial arrogance, the technological superiority, the economic power to colonize the entire continent. So the slave trade set the basis for colonialism and neo-colonialism. But there's something that we must not forget. During this process, a lot of our people were taken to the Western world, to the Caribbean, to the America. That is why today you have this cultural legacy, the Yoruba presence in the diaspora, which is significant, over 40 million in Brazil alone. So we are trying to see how we can mobilize the energy, because they are looking for their roots. They want to come back. They want to identify with us. At Osun State University, we will soon start virtual classes, teaching them Yoruba, teaching them our culture, teaching them everything that we are doing here virtually. And they will acquire their degrees. We have the partnership. That is what we are doing. That is part of the effect of the slave trade. And Ife must play a central role in this wise. In Thailand, let me cite the example of Thailand. The best university that they have, which was founded in 1899, was founded by King Shulaku. They call the university Shula University. It is one of the best universities in Asia and the best in Thailand. Founded in 1899 because of the passion that the king has for the development of his education. It is the same passion that is driving what Oba Ogunwoye is doing in Iba today. He is making his own impact in terms of the promotion of our culture, the promotion of our heritage. And one thing that is significant is we call it entrepreneurizing Yoruba oral art. How do we make sure that this talent, we convert it to money? How do we make sure that people are looking for jobs and we have this talent? And that is the point that Kabiyesi captured when he was comparing those what is fundamental is that we are now trying to see how we can turn this talent into money. It's not going to be just for entertainment for its sake alone. And that is what Kabiyesi is doing. It is important to emphasize the fact that you cannot ignore your culture. Culture has to do with self-discovery, with your identity. Recently, what you have been recorded as the greatest achievement of Yoruba away from home in the United Kingdom was the election of Kemi Badenoch. The election of Kemi Badenoch as the leader of the opposition in the United Kingdom. It's something that all of us should celebrate. But Kemi lacks something which is very important, and I want everybody to listen, and that is cultural education, character education. If you know your Oriki, your ancestral Oriki, you cannot condemn your fatherland or motherland. It is not possible. Because from your Oriki, you'll be... When I was to come on board and I had those younger colleagues of mine, chanting my Oriki, I felt moved. I cannot condemn where I come from. I have to be proud. There is no society that is perfect. In the United Kingdom, you have armed robbers there. They rob in the United Kingdom. There are scammers there. So you don't come out if you have received proper education, and that is cultural education. Kemi is well-trained, well-educated, but she lacks cultural education. If she is conversant with what we are doing here today, if she is conversant with her ancestral Oriki, she will not come out and condemn her country also. That should have been her greatest achievement. So, and that underscores my take this morning, that it is important as parents that we should make sure that our junior ones, our children, our wards, they know everything about our culture, so that character education should be incorporated into our curriculum, both at home, in schools, and everywhere. Because you cannot joke with the Omoluabi concept. And it is because of our Omoluabi concept, it is
The Yoruba culture is so unique. Imagine how many people, how many ethnic groups were taken to the Western world. How come the African way of life is the Yoruba way of life? How come it is our religion that has been very, very resilient in the Western world? How come it is our language that they are interested in studying? How come they always want to come back here, come back to Yoruba land? It is because there's something in this culture, and it is engraved in that our Omoluwabi culture. It is a culture that cannot go away. It is something that we should be very, very proud of. So, like I said at the beginning, I said my intervention will be very brief. Very brief in the sense that I'm not here to start talking about the significance of what we already know that. But to sound this note of warning that our traditional rulers, if they want relevance, should now focus on their subject. They call it monarchical philanthropism. Philanthropism not in terms of giving out money, but philanthropism in getting interested in the plight of your subject, in trying to project your culture, in trying to project the image of your kingdom, in bringing development. Look at the number of people that have gathered at Ibadan. This is the first time I'll be stepping in, and I have very good impression about this thing, and I want to come back. And when I come back, we are going to bring this foreign visitors from the diaspora, and that is tourism. Money will come here. That is the way to go. That is the way to develop. I thank you. Ṣe àkíyèsára tó pọ̀ tí a kò kí ń pín ẹnikẹ́ni láti fi àmì ẹ̀yẹ ìnàdá ní ọlá ẹ̀rí nǹkan tí wọ́n ṣe ẹ̀dẹ̀ gbígbọ́ nǹkan tí wọ́n ń ṣe mo lè ti sọ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò náà tó ti tó sọ bí wọ́n ṣe débí lèlè àti rí lára ọkọ̀ níbi tó ti gbà provost mi àwọn tẹ mọ ọ̀rẹ́ wa kan wà gan tó tún jẹ́ ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ gan so amọ̀ lóore àti rírú wọn níbí ó rí bákan díẹ̀ torí pé bí wọ́n fẹ́ wà mo ti sọ wọ́n wà káàkiri gbogbo àgbáyé ní ọlá ìfẹ́ tí wọ́n ní àti ànáwọ́ sí àwọn náwọ́ sí wọn amọ̀ lóore a pe Professor Alamu àwọn ni wọ́n bá wa gbé pákó ẹ̀yẹ nítorí ṣùgbọ́n gbogbo ọkàn wa ló wà nínú pákó tí ẹ̀wọ́ ìbò ṣe bọ̀ tọ́ba ní kán cháàjì wa àpáta ẹ ṣeun àpáta wọ́n ní pákó kọ́ àpáta àmì ẹ̀yẹ tọ́ba ní kán cháàjì wa gbogbo òkè ní ń tà tán owó wọ̀ sílé kò lè ká so adúpẹ́ gan Professor Alamu. Kábíyèsí ẹ̀yin ni ẹ gbé àmì ẹ̀yẹ yìí fún ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n lábẹ́ àṣẹ yín máa ka ìdí tí ẹ fi fẹ́ gbé àmì ẹ̀yẹ yìí fún ọ̀jọ̀gbọ́n nítorí pé ẹ̀yin ni àròlé Olódùmarè lórí ilẹ̀ kí ẹ gbé àmì ẹ̀yẹ yìí fún ọ̀jọ̀gbọ́n wa ó níye lórí púpọ̀ ju kí àwa onífẹ̀tẹ̀fẹ̀tẹ̀ ẹgbẹ́ ara wa ká gbé fúnra wa lọ. Kábíyèsí His Royal Majesty Ọba Adékúnlé Adéogún Okùnóyè Ẹ̀bùrú ti ilẹ̀ Ìbà tí wọ́n jẹ́ ẹni tí ó ṣe agbátẹrù ètò Ẹ̀bùrú Adékúnlé Yorùbá Cultural Renaissance wọ́n fi àmì ẹ̀yẹ yìí wọ́n fi dá ẹni tí a pè ní ọ̀mọ̀wé Olúkọ̀yà Ọ̀gẹ̀n wọ́n pè ní Distinguished Yorùbá Culture Ambassador Award tí a fẹ́ gbé fún ọ̀jọ̀gbọ́n yẹn Distinguished Yorùbá Culture Ambassador Award in recognition of Professor Ọ̀gẹ̀n's preservation and promotion of Yoruba cultural heritage and history and the delivery of the keynote address at the 5th year anniversary of Oriki Yoruba Festival given today 14th December 2024 níbo at Iyaniwura Palace Iba during the 5th annual Oriki Yoruba Festival. Àmì ẹ̀yẹ yìí
ní fún ògbóǹtarìgì ẹni tí ó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ tí orúkọ wọn jẹ́ Olúkọ̀yà Ọ̀gìn tí kábíyèsí ọba Ẹ̀bùrú Ìbà tí wọ́n fẹ́ jó fún wọn ní ọjọ́ èyí tí í ṣe ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2024. Kábíyèsí, with the power you conferred on me to present this award, I'd like to hand over the award to our royal father to present directly to the recipient, Professor Olukoya Ogin. Bí Professor tù sí èmi náà tó jù padà. Sọ wá pé ààrẹ ẹgbẹ́ ọba oko ní ẹsẹ̀ kùkú Dr. Adéwálé Ọ̀járótadé àwọn ni wọ́n bá wa gbélé wọn ní ọwọ́. Ẹ ṣé àdúpẹ́. Ní orúkọ Ẹ̀bùrú ti ìlú Ìbà, Professor Ọba Adékúnlé Òkúnòyè, a gbé apata àmì ẹ̀yẹ yìí fún Professor Olúkọ̀yà Ọ̀gìn nítorí pé ẹgbẹ́ àṣà lárugẹ gbogbo mi àti ẹ̀jẹ̀ ara yín kìkì àṣà àti ìṣe ni. Àwa fi àmì ẹ̀yẹ yìí àfidá yín lọ́lá láti jẹ́ kí ẹ mọ̀ wípé gbogbo ìlú Ìbà àti gbogbo orí adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun inú wọn dùn fún ìṣẹ́jú péréte tí ẹ fi dá wa lẹ́kọ̀ọ́. Ẹ mú wa lọ sí inú ìtàn, a sì gbádùn yín. Mo wá ń gbé àmì apata àmì ẹ̀yẹ yìí fún yín láti mọ rírì gbogbo àkókò tí ẹ fi sílẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ yín kún, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wá sílùú Ìbà ní ìgbà àkọ́kọ́. A gbé àmì ẹ̀yẹ yìí fún yín lójú gbogbo àwọn ènìyàn tó wà níkàlẹ̀ àti ní ojú gbogbo orí adé tó wà níkàlẹ̀. A gbé àmì ẹ̀yẹ yìí fún yín ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Congratulations, 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 congratulations. Congrats. Ọdún mẹ́ta ẹ̀mẹ́sẹ̀lú rẹ̀ lèyí o, ọdún Jésù, ọdún rẹ̀ àtẹ̀jẹ́, ọmọ sásálọ̀gá, ọmọ òṣùwúlẹ̀ ọbẹ̀ kan yóò wúlẹ̀ dòbí bọ́. Urelẹ́gùn níbo wé ti hó. Ǹjẹ́ ti gbọ́ pé kí ni dàrẹ́tọ̀ abẹ́ òjá sí Olúkọ̀yà Ọ̀gìn ni o, ó sá púrápúrá ìlànì ìjì ìkọjọ. Ó ti ń gbọ́ mi ẹyẹ nílà ìjà ló ń gbà lóko òkú o, sàdánkátà rẹ Olúkọ̀yà wa ọ̀wọ́n. Níbi ẹ̀dùn wọn là ń bọ̀ nífẹ̀ẹ́. Lójú ewúrẹ́ bíi kíṣù májì ń nà ó, lójú àgùntàn.